Audio Jungle. Ẹ káàsán àsìkò iṣẹ́ òní ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sójú òwúrọ̀yìn àti sétí gbọ̀nyìn láti ìkànnì ìbejì ITV Olúṣọlá Oyèlẹ́kàn ló ní ìròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde ọjọ́ kejìlá tí ń ṣe ọjọ́rú Wednesday ọ̀la gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì sí àyájọ́ ìṣèjọba àwa-arawa. Àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa ni wọ́n ti jókòó àpéròsọ lórí àwọn ènìyàn tí wọ́n ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn àhesọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtẹ́ Aláàfin ọba ìyẹn Aláàfin ti ọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé òun ò ní èèyàn kan tó wù òun láti fà á kalẹ̀. Ọmọdékùnrin kan ọmọdún 13 ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi lúlù tún orí rẹ̀ ṣe ní ìpínlẹ̀ Kaduna. Gómìnà Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì yóò bẹ̀rẹ̀ sí ní gbin àwọn igi káàkiri ní ìpínlẹ̀ ọ̀hún láti dẹ́wọ́ àwọn ìjì tí ń jà tí ń ka ilé ka àwọn iléèwé. Wàyí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lónìí ti kéde ọ̀la tí ń ṣe ọjọ́ kejìlá ọjọ́rú Wednesday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì sí ayẹyẹ ọdún ìṣèjọba àwarawa títí ọdún 2024 yìí. Ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò abẹ́lé lórílẹ̀-èdè wa Nàìjíríà Olúbùnmi Túnjí Òjó nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ ìṣẹ́gun Tuesday òní látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹ̀ka ọ̀hún náà yún ọ̀mọ̀wé Aishatu Ndayoko ló kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú oríire pọ̀pọ̀ ṣinṣin títọ́dún 2024 yìí. Bákan náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pípé àsìkò ìsàmìsí àyájọ́ ìṣèjọba àwarawa yìí ó náà ní láti rántí àwọn ìtàn eléyìí tá ní lórílẹ̀-èdè Nàìjíríà tí àwọn èèyàn tí wọ́n ti fi balẹ̀ lórílẹ̀-èdè yìí àtàwọn tí wọ́n ti fẹ̀mí wọn délẹ̀ láti lè jẹ́ kí àlàáfíà àti ìṣèjọba àwarawa kó máa fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i lórílẹ̀-èdè yìí. Túnjí Òjó fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni yóò tẹ̀síwájú láti lè máa rí wípé ó ń ṣe ìdáàbòbò orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́wọ́ ètò ààbò tó mẹ́ àti lọ́wọ́ ètò ọrọ̀ ajé ilé tí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Gbogbo àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa pàdé ní ìpínlẹ̀ Èkó lánàá òde òní. Bákan náà ni wọ́n bẹ̀lú àtẹ́lu ìgbésẹ̀ tí àwọn ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n sọ pé wọ́n jìjàǹgbara láti gba orílẹ̀-èdè Yorùbá Nation ni wọ́n bẹnu àtẹ́lu àwọn gómìnà yìí ni wọ́n pàdé níbi ìpàdé ọ̀hún tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ṣe ìkìlọ̀ gidi gan fún àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n tún sì fẹ́ máa wá gbìyànjú àti pariwo fún Yorùbá Nation yìí. Eléyìí náà ló ń wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọlù sí ọ́fíìsì ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó wà ní ìlú Ìbàdàn níbi oṣù mélòó kan sẹ́yìn látọwọ́ àwọn tí wọ́n pè fún Yorùbá Nation náà. Wọ́n yan gómìnà Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ àwọn gómìnà ní apá ilẹ̀ Yorùbá. Gómìnà Sanwó-Olú ló rọ́pò Rótìmí Akérédolú létò jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo tó jáde láyé ní oṣù kejìlá ọdún 2023 nígbà tí wọ́n sì yàn án gẹ́gẹ́ bí gómìnà tí ó máa léwájú wọn ní ìlú Ìkẹjà ní ọjọ́ Ajé Monday náà. Àwọn gómìnà tó wà níbi ìpàdé ọ̀hún náà ni gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa, gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àti gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lọ́jọ́ Ajé Monday ló ti yọ ara rẹ̀ kúrò lórí bí wọ́n ṣe ń dá ẹ̀bi rò lórí bí ó ṣe ń dáwọ́ yíyan Aláàfin Ọ̀yọ́ sórí àléfà gẹ́gẹ́ bí ẹni tó kàn ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ò lẹ́ni tó wù òun láti yàn síbẹ̀ fún ìdí èyí lòun fi yọwọ́ ọwọ́ ara òun kúrò níbẹ̀.
èyí náà ló ń wáyé láti oṣù kẹrin ọdún 2022 ilé tí ọba Lámídì Adéyẹmí kẹta èyí tí wọ́n papòdà tí wọ́n sì wàjà ní ẹni ọdún méjìléní ọgọ́rin tí wọ́n fi jọba lórí ìtẹ́ ọ̀hún fún ọdún méjìléní àádọ́ta 52 years. Mákindé èyí tí ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ àti ìfinijoyè tí ó ń ṣojú rẹ̀ Olúṣẹ́gun Ọláyíwọlá òun náà ni ó yànnàná eléyìí nígbà tí wọ́n ṣe ìpàdé kan níbi pápá ìṣeré kékeré kan tó jẹ́ ti ọba Adéyẹmí mini stadium tó wà ní Òde Arẹmọ ní ìlú Ọ̀yọ́ nígbà tó ń ṣojú náà ni wọ́n tún fi àwọn ìwé ẹ̀rí lé àwọn baálẹ̀ 12 kan lọ́wọ́ náà ni wọ́n tún sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè tí wọ́n gbéga lọ sí ìpele tó kàn lára wọn òun náà ni olóyè Ọláníyì Adégbóyè tó di olódù ti Òjòǹgbodò ní Ọ̀yọ́, olóyè David Oyèdìran Alágbo ti Àgòhò, olóyè Samuel Òdúrìndé Alájàgbà ti Àjàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún òun náà ni ó ń fi ọkàn àwọn ọmọ ìlú Ọ̀yọ́ balẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni kò ní èèyàn kankan tó hùn láti fà kalẹ̀ síbẹ̀ bóyá nítorí èyí náà ni ó ṣe ń fa ọ̀wọ́ ilé ìsẹ́yìn ìpè iṣẹ́ kù sí ọwọ́ àwọn afọbajẹ ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọdékùnrin kan ọmọ ọdún 13 tí orúkọ rẹ̀ jẹ́ Wisdom Ashimu òun náà ni ó ti gbẹ̀mí ara rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Ugwam Maigero ní ìjọba ìbílẹ̀ Chikwu ní ìpínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ òun náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ 7 oṣù kẹfà tá a wà nínú rẹ̀ yìí lẹ́yìn ìgbà tí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa kan nílùú Kaduna náà tí wọ́n sọ wípé wọ́n lù ú ní àlùbami ẹ̀wà. Olóògbé Wisdom yìí òun náà ni wọ́n sọ wípé ó gbẹ̀mí ara rẹ̀ ní inú ilé mọ̀lẹ́bí rẹ̀ léè tó wà ní òpópónà Láfíà Sàkí nígbà tí wọ́n dúnkokò mọ́ wípé ó jí ẹgbẹ̀rún 10 náírà ti àwọn alábàágbé rẹ̀ ní ọjọ́ kìíní oṣù tí a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tí wọ́n jọ ń gbélé ọ̀hún náà ló jẹ́ ẹni ọdún 16 tí orúkọ yẹn ń jẹ́ Hope eléyìí tí ó sì pe ìkan nínú àwọn ọ̀rẹ́kùnrin àfẹ́sọ́nà rẹ̀ tí orúkọ yẹn jẹ́ Ṣẹ́gun Samson èyí tí òun jẹ́ ọmọ ogun ìyẹn àwọn sójà ní ẹ̀ka ti Port Harcourt ní ìpínlẹ̀ Rivers ẹ̀wẹ̀ òwò ọ̀hún náà ni ó di àwátì lásìkò tí ó ṣe àbẹ̀wò sí Hope yìí kó tó di wípé wọ́n gbé Wisdom àti àbúrò rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ogun tí wọ́n fi lù ú lálùbami ẹ̀wà. Èyí náà ló fi mú un láti lọ gbókùsọ látàrí bí wọ́n ṣe dúnkokò ìrọ́mọ wípé ó jí ẹgbẹ̀rún 10. Wisdom yìí náà ni wọ́n ní ó sì ń kọ ìdánwò ìwé onípele ti àwọn ilé ẹ̀kọ́ girama ìpele àkọ́kọ́ láti bọ́ sí ìpele kejì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí náà ló ti wò wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbin igi káàkiri ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ìjì tó jà tó sì ṣe àkóbá fún àwọn ìlú kankan ní ìpínlẹ̀ Èkìtì pàápàá jùlọ Ìtàpájì Èkìtì èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Ìkọ́lé Èkìtì ní ọjọ́ àìkú Sunday níbi tí àwọn ìjì tó ka ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ kódà tí ó sì ṣe àkóbá fún arábìnrin kan tí wọ́n pè ní olóyè Fágúnmi Àjàyí tí ó ti darúgbó tó sì ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àti àwọn ilé ẹ̀kọ́ tó ṣe àkóbá fún wọn. Ìròyìn fìdí àmúdà wípé ó kéré tán àwọn ilé tí wọ́n tó 50 ilé òun náà ni ó ti sọ àwọn èèyàn tí wọ́n ń gbé ibẹ̀ di aláìnílé lórí. Gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà Bíọ́dún Oyèbánjí òun náà ni ó ti sọ wípé òun bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé ọṣẹ́ tí ìjì òun náà tó ṣe. Ẹni tó ń ṣojú gómìnà òun náà igbákejì rẹ̀ arábìnrin Múnísádé Àfúyẹ́ òun náà ni òun sọ ilé lásìkò ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ láàbẹ̀ òun náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbin igi káàkiri ìpínlẹ̀ Èkìtì láti dẹ́wọ́ irú ìṣẹ̀lẹ̀ jàǹbá yìí fún ọjọ́ míì.
ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní ju báyìí lọ fún ti ọ̀sán òní. Ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí àti ètò wa lọ́lọ́kanjọ̀kan láti máa darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV, Instagram Gbàgede Ìmọ̀ _22 yóò ṣe ṣe o. Kí a tún máa lọ ẹja kókó níròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde ọ̀la ọjọ́ 12 oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì sí ayẹyẹ ọdún ìṣèjọba àwarawa ti tọdún 2024. Àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá ṣe ìpàdé lórí bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń jìjàgbara pè fún ìdásílẹ̀ Yorùbá Nation. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Gómìnà Ṣèyí Mákindé ti yọ ọwọ́ ara rẹ̀ kúrò nínú ẹ̀bi tí wọ́n ń dà á lé lórí bó ṣe ń dáwọ́ àti yan Aláàfin Ọ̀yọ́ tuntun sórí àléfà bó ṣe pé ọdún méjì. Ọmọ ọdún 13 kan ló ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí bí wọ́n ṣe dúnkòokò olè mọ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí yóò bẹ̀rẹ̀ sí ní máa gbin igi káàkiri ìpínlẹ̀ Èkìtì láti dẹ́wọ́ àwọn ìjì tí ń jà tí ń ka ilé. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní jùbá lọ fún ti ọ̀sán òní. Olúṣọlá Oyènẹ́kan ló ti mú ìròyìn náà wá sí etí ìgbọ̀nyàn àti sójú ìwòran yín. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí wò wá ẹ̀mọ́ yá ṣẹ́gun.